Ẹ káàsán, ẹ kú dédé àkókò yìí, àpèṣẹ àtàárọ̀. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sétí ìgbẹ́yìn láti kàn ní Bíṣíà TV. Olúṣọlá Oyènẹ́kan ló ní ìròyìn. Ṣáájú ẹ̀gbọ́n kókó inú ìròyìn náà. Wọ́n ti ṣe ìkìlọ̀ wípé ìjìyà tó gbépọn yóò wà fún gbogbo àwọn tí ó bá fẹ́ da àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Àwọn àjọ tó ń rí sí ètò ààbò lórílẹ̀-èdè yìí òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ti àwọn ṣọ́ọ̀bù tí wọ́n wà ní ẹ̀gbẹ́ irinṣẹ́ amúnáwá transformer. Ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ẹdó ló ti dá ẹjọ́ ikú fún àwọn ọ̀dọ́langba mẹ́ta kan. Lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ṣíṣe owó náírà orílẹ̀-èdè wa bó ti ń wọ́n, Cubana chief priest lẹ́yìn ìgbà tí wọ́n kéde wípé kó lọ san owó onítọ̀nà rẹ̀ ló kéde ní àná òde òní wípé omi ni owó. Wọ́n ti rí ọmọdékùnrin kan ọmọ ọjọ́ kan nínú àpò pólíbàgì ní ìpínlẹ̀ Èkó. Wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà rẹ̀ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́rú Wednesday àná ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìlérí wípé ìjìyà tó gbépọn tó sì làmìlaka òun náà ni wọn yóò máa ṣe fún gbogbo àwọn tó bá fẹ́ da àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà láàmú àti pàápàá jùlọ láti di àbárò ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìṣèjọba rẹ̀ ti ń bẹ lórí àlééfà yìí òun náà ni kò ní fi àyè gba ìwà agbésùnmí tàbí ìwà ajínigbé kankan, bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti ń gbìyànjú láti fi òfin àti mú eléyìí kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n náwó nínú ìdúkokò mọ́ orílẹ̀-èdè Nàìjíríà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè kan tàbí ìtúká àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo wọn pátápátá òun náà ni wọn yóò san níbi tí wọn ò ti rà. Nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí ó sọ nígbà tí wọ́n ń gba àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní àlejò ní ilé ìgbé rẹ̀ nílùú Àbújá nílùú àná ní ọjọ́rú Wednesday. Lára àwọn tó ṣáájú àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún náà èèyàn olóyè pa Reuben Fásọrántì, ọba Olúfálàyé àti àwọn ọ̀tọ̀kùlúùlú nílẹ̀ Yorùbá míì níwájú wọn òun náà ni ó ti ń sùn ilé yìí. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìpolongo Àjúrí Ngélàlè ló ṣiṣọ́ lójú eléyìí lẹ́yìn ìpàdé wọn ní ọjọ́rú Wednesday nínú àtẹ̀jáde tó fi léde tí ó ní àkọ́rí wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbàlejò àwọn àgbààgbà ẹgbẹ́ Afẹ́nifẹ́re lọ́nà àti wá ìyanjú sí ètò ààbò ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ló tún tẹ̀ ń pẹ̀rẹ̀ mọ́ wípé gbogbo àwọn tí wọ́n wá ìtúká orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọn yóò fẹnu fẹ́ra. Àjọ tó ń rí sí ètò ààbò ní ìpínlẹ̀ Èkó ìyún Lagos State Safety Commission ni wọ́n ti ti ilé ìtajà méjì kan pa eléyìí tó wà ní ẹ̀gbẹ́ ẹ̀rọ amúnáwá transformer èyí tó wà ní òpópónà Martin Street off Broad Street èyí tó wà ní ìpínlẹ̀ Èkó wípé èyí náà ló tàpá sí òfin ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún náà. Ẹni tó jẹ́ adarí àgbà fún àjọ ọ̀hún náà Lanre Mojọ́lá òun náà ni ó sọ pé àwọn ṣọ́ọ̀bù méjì ọ̀hún náà ni wọ́n ti tì pa tí wọ́n sì ti wọ́ wọn lọ sílé ẹjọ́ láti fi ẹ̀sùn eléyìí pé wọ́n tẹ ojú òfin mọ́lẹ̀ ni wọ́n ti fi kàn wọ́n. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn àjọ àwọn níwọ̀n ní jáwọ́ ní òrèkóòrè láti lè máa rí wípé àwọn ń dáàbòbò ẹ̀mí àwọn èèyàn àti àwọn dúkìá àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún náà. Ní ọjọ́rú Wednesday àná nínú àtẹ̀jáde èyí tí Mojọ́lá tó fi léde ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti ti àwọn ṣọ́ọ̀bù ọ̀hún náà pa èyí tó wà ní ìpínlẹ̀ Èkó látàrí pé wọ́n kọ́ ṣọ́ọ̀bù ọ̀hún náà sí ìtòsí ẹ̀rọ amúnáwá transformer tó sì léwu. Àwọn mẹ́ta kan tí orúkọ wọn ń jẹ́ Solomon Abuede, James Monday àti Kelvin Edward òun náà ni wọ́n ti dájọ́ ikú fún nípa ìyẹ̀gì fún wọn látàrí ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì jẹ̀bi rẹ̀ ẹ̀sùn ìdígunjalè, ìpànìyàn àti ìjínigbé ní ìpínlẹ̀ Ẹdó. Ìdájọ́ ọ̀hún náà ni ó wáyé ní ilé ẹjọ́ gíga tó wà ní
ìlú Benin ní ìpínlẹ̀ ọ̀hún náà níwájú adájọ́ Ìrẹ̀lẹ̀ Ìfẹ́jì níbi tí wọ́n ti ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n jí arákùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Ephraim Ekere ni wọ́n jí gbé tí wọ́n sì ṣekú pa ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ẹ̀sán ní ìpínlẹ̀ ọ̀hún náà ní ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2014. òun náà ni ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ náà ló bá sọ Obezogi Sunday ló sọ òun náà sí ẹ̀wọ̀n gbére látàrí wípé ó gba ọkọ̀ Infinity Jeep eléyìí tí ẹni tí wọ́n ṣekú pa òun náà tó ń wà wípé ó gbà á sí ọwọ́ rẹ̀ tí kò sì mọ̀ wípé wọ́n ti ṣekú pa òun náà ni wọ́n sọ sí ẹ̀wọ̀n gbére nínú àwọn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n kó wá sí iwájú adájọ́ Ìrẹ̀lẹ̀ Ìfẹ́jì ọ̀hún náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dá ẹjọ́ àwọn wọ̀nyí tí wọ́n sì yọ̀ǹda 2 nínú wọn sílẹ̀ ìyọ̀n David Williams àti Monday Ozomo wípé ẹ̀rí tó dájú kan ò fìdí àmúlẹ̀ wípé àwọn lọ́wọ́ nínú ìwà láabi ọ̀hún. ọmọ òòjọ́ kan òun náà ni wọ́n ti rí nínú àpò ọ̀rá pólíbàgì kan ní agbègbè Alhaji Masha èyí tó wà ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó. gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òṣìṣẹ́ kan tí wọ́n ti mọ orúkọ rẹ̀ èyí tó ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn Sùúrùlérè òun náà ni ó kófìrí tó sì gbóhùn igbe ọmọ òkú kan èyí tó gbóhùn rẹ̀ nínú ọ̀rá pólíbàgì kan tó sì súré lọ síbẹ̀ tó sì gbìyànjú àti tètè dóòlà ẹ̀mí ọmọdé ọ̀hún náà láti gbé lọ sí ilé ìwòsàn Randu General Hospital tó wà ní ìpínlẹ̀ Èkó. gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ẹkùn bẹ̀yún DPO ọ̀hún náà ni ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn ọlọ́pàá. ẹni tó wá jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó yan Benjamin Hundeyin fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tí wọ́n sì sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 19 oṣù tá a wà nínú rẹ̀ yìí ọdún 2024 níbi kan bíi aago 2:20 ìṣẹ́jú tí wọ́n sì sọ wípé ọmọ náà ló ti ń padà sáyé. gbajúgbajà òṣòwò kan tó tún jẹ́ gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ Pascal Okechukwu tí gbogbo èèyàn mọ̀ sí Cubana Chief Priest òun náà ni ó ti padà sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tó fún ní owó ìtanà mílíọ̀nù 10 náírà láti lè fi gbára rẹ̀ sílẹ̀ àti onídùúró 2 lẹ́yìn ìgbà tí wọ́n wọ̀ lọ sí ilé ẹjọ́ lánàá òde òní yìí. Okechukwu òun náà ni ó bẹ̀rẹ̀ sí ní sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó kúrò nílé ẹjọ́ ní ọjọ́rú Wednesday ní àná òde òní yìí wípé òun fúnra rà òun ò kéré gẹ́gẹ́ bí CP èyí tí wọ́n pè ní Cubana Priest àti wípé omi báyìí òun náà ni owó jẹ́ níwájú àwọn. ìròyìn náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé ẹjọ́ gíga èyí tó wà ní ìpínlẹ̀ Èkó lánàá òde òní yìí nígbà tí wọ́n gbọ́ ẹjọ́ rẹ̀ náà ni wọ́n ní kó lọ san owó ìtanà èyí tí yóò tó mílíọ̀nù 10 kó sì mú onídùúró 2 wá tó sì ṣe léyìí ní ẹsẹ̀kẹsẹ̀. látàrí eléyìí òun náà ni ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn tí wọ́n fi wọ́ wá síwájú adájọ́ Kẹ́hìndé Ògúndáre lórí ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ṣíṣe owó náírà orílẹ̀-èdè wa Nàìjíríà bó ti hùn eléyìí tí ó tàpá sí òfin èyí tí olú ilé ìfowópamọ́ ilẹ̀ wa tó ṣàgbékalẹ̀ rẹ̀ sílẹ̀ ní ọdún 2007. nínú àfikún nínú ọ̀rọ̀ náà ni wọ́n sọ wípé Cubana Chief Priest ni ó ṣe ẹ̀ṣẹ̀ yìí lánàá òde òní yìí lẹ́yìn ìgbà tí ó yanjú gbogbo ọ̀rọ̀ náà ló padà sórí ẹ̀rọ ayélujára ti Instagram tó sì sọ wípé òun fúnra ara àwọn tí wọ́n pè ní Cubana Priest òun ò kéré tó sì ṣàkàwé owó gẹ́gẹ́ bí omi. ẹ̀yára ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní jù bá lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí láti máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV, ti Instagram Gbàgede Ìmọ̀ _22 yóò ṣe ṣe o kí a tún máa lọ ìjágbọ́ kókó onú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i.
ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣèlérí wípé àwọn yóò fìyà tó gbépọn jẹ àwọn tó ń wá ìṣubú àti ìtúká orílẹ̀-èdè nàìjíríà. àjọ tó ní sí ètò ìdáàbòbò ní ìpínlẹ̀ èkó ló ti ti àwọn ilé ìtajà méjì kan pa èyí tó wà ní ẹ̀gbẹ́ ẹ̀rọ amúnáwá transformer. ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ ẹdó ló ti dá ẹjọ́ ikú fún àwọn ọ̀dọ́langba mẹ́ta kan látàrí ẹ̀sùn ìdígunjalè ìjínigbé àti ìpànìyàn. wọ́n ti rí ọmọ òòjọ́ kan nínú ọ̀rá pólíbàgì ní ìpínlẹ̀ èkó. Cubana Chief Priest tí wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ lánàá òde òní yìí tí ilé ẹjọ́ dá sílẹ̀ wípé kó san owó ń tọ̀nà mílíọ̀nù mẹ́wàá kó sì kún nídùúró méjì wá ló ti jáde sọ wípé òun ò kéré tó sì wípé omi ni owó. ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní jù báyìí lọ fún ti ọ̀sán òní yìí. olúṣọlá oyèmẹ́kàn lóníròyìn yín ẹ ṣeun bí ẹ ti ń wò wá ẹ mọ̀ yáṣẹ́ o. Audio Jungle.